wá igbá ọlọ́mọrí kan tó lè gba nǹkan tá a fẹ́ ṣe yìí. Tá bá ti rí igbá ọlọ́mọrí, ẹ jẹ́ ká lọ wá ẹyẹlé funfun ojúdá ẹyọ kan. Kí nìkan tí a ń pè ní ẹyẹlé funfun ojúdá ni ẹyẹlé tí ò ní àbàwọ́n funfun, tí ò lábàwọ́n rárá, tí ṣe pé àwọn eléwé ọmọ ti tu dúdú ara ẹ̀ kúrò, tí wọ́n á ń pè ní funfun fún wa. Oníbàwọn àgbàlagbà ṣe máa ń dá pure ẹyẹlé white mọ̀, àdúrà wa gbà. So tá bá ti rí ẹyẹlé yìí, ẹ jẹ́ ká ṣàdúrà sí etí ẹ̀ méjèèjì. Irú àwọn èèyàn tá à ń fẹ́ kó máa wá bá wa rajà ní ṣọ́ọ̀bù yà àbí ní ilé iṣẹ́ ẹ̀ tá fẹ́ kán bá wa dòwò pọ̀. Ẹ jẹ́ ká ṣàdúrà sí ti ẹyẹlé yẹn. Ẹ jẹ́ ká wá gbé ẹyẹlé yẹn, ẹ jẹ́ ká gbé sínú igbá yìí. 070 31 83 45 83 ní nọ́mbà mi. Mi ò ní nọ́mbà méjì. Bẹ́ẹ̀ ni mi ò ní TikTok account méjì. Ó lé àkáǹtì ẹ bá ti rí tí mo ti dárúkọ, tí mo ti sọ nọ́mbà mi jáde, òun gangan ni àkáǹtì mi. Àwọn eléyìí tó bá kù tẹ́ bá rí bí wọ́n ti gé ibi tí mo ti sọ nọ́mbà kúrò, tí wọ́n kọ nọ́mbà tí wọ́n sísàlẹ̀ àbí èmi kọ́ ò kìí ṣe mi. 070 31 83 45 83 òun ni nọ́mbà mi. Tá bá ti ṣàdúrà sí ti ẹyẹlé méjèèjì tá wá gbé sínú igbá yìí. Ẹ jẹ́ ká wá lọ wá oyin ìgò kan, oyin gidi ìgò kan. Ẹ jẹ́ ká tú lé ẹyẹlé lórí láàyè ni wà nípa ẹyẹlé yẹn o. A wá tú oyin yẹn, á tú lé lórí, a wá fọmọdé igbá yẹn, á fi de, a wá mú òwú dúdú àti funfun, á fi wé tí igbá yẹn ò ní lè ṣí. Ẹ jẹ́ ká lọ gbẹ́ ilẹ̀ sí ẹnu ọ̀nà ṣọ́ọ̀bù yẹn àbẹ́ ẹnu ọ̀nà ilé iṣẹ́ yẹn. Ẹ jẹ́ ká rí mọ́lẹ̀ síbẹ̀, ká wá da ẹ̀pẹ̀ bò. Bẹ́ẹ̀ ni mo fún wa, Aworo wìtìwìtì ni. Apá méjèèjì báyìí lẹ́yẹlé fi ń kóre wọlé, àdúrà wa gbà. 070 31 83 45 83. Ẹ̀yin èèyàn mi tẹ́ ti darapọ̀ mọ́ gúùpù yẹn. Láìpẹ́ yìí màá máa bẹ̀rẹ̀ sí pín ìmùlẹ̀ yẹn fún bó ti máa dọ́dọ̀ wa, àdúrà wa gbà. Mò ń bọ̀.